ayé wà o ayé wà o má lọ jókòó tẹtẹrẹ kó rò pé kò sáyé o. kàyéfì ńlá wọn láyé wà o kódà wọn láyé wà o wọn ní ẹ má lọ bá wọn dábàá pé kò sáyé o wọn lẹ́ni Ṣàngó tójú ẹ̀ wọlẹ̀ kò ní bá wọn bọ́ ba kò so ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ ẹ súnmọ́ bíi eléyìí tún lágbára o. ẹ ṣèyẹn lé ní àkójọpọ̀ náà ni lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà Portable Ọmọlálọ́mí wèrè olórin sọ̀rọ̀ o ó mọ̀ sọ̀rọ̀ nípa ọ̀dọ́mọkùnrin gbajúgbajà orí ẹ̀rọ ayélujára tí orúkọ rẹ̀ ń jẹ́ Pẹ́lá kí ló sọ gangan lórí ọ̀rọ̀ Pẹ́lá ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bíi abájọ wọn ní tágbà fi ń dẹ̀kọ́ àbí ìwé ló wà o tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín kẹ́ lè má jàǹfààní lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa tọ́. ayé wà o ayé wà o má lọ jókòó tẹtẹrẹ kó rò pé kò sáyé o ayé wà o tó bá lọ jókòó tẹtẹrẹ wà kàn kú pi Ọlọ́run ikú àǹtí Àbíkẹ́ ikú wọn dùn mí o ikú wọn dùn mí o k'Ọlọ́run bá kú ṣàánú fún yàn Ọlọ́run ikú wọn dùn mí ó jẹ́ kan nínú àwọn tó máa ń pa mí lẹ́rìn náà tí máa wo post ẹ̀ máa ní Àbíkẹ́ yìí tún ti dé láàárọ̀ yìí ẹ má jókòó tẹ̀tẹ̀rẹ̀ o ayé wà o èmi tí mò ń sọ̀rọ̀ yìí tí mo dẹni tí ó ń face camera tí mo bá yín sọ̀rọ̀ yìí ó yẹ kí n ti kú ní February 8 sí February 9 ló yẹ kí n ti kú yes mo mọ̀ pé by this time gbogbo yín máa ti gbàgbé mi but àwa ń ṣáájú gan-an Ọlọ́run ìdí tó yẹ kí n ti kú ni wípé kò ń ṣe gbogbo àwọn èèyàn ló fẹ́ràn èèyàn gbogbo àwọn koríko tó ta mọ́ yín yẹn kò ń ṣe gbogbo wọn ló fẹ́ràn yín gbogbo àwọn tó ń wo post yẹn ò mọ̀ wọ́n rí o wọ́n dẹ̀ máa lépa ẹ̀ ó dẹ̀ dá mi lójú pé ikú tó máa pa lady yẹn wallahi tallahi ikú ẹni tí ò mọ̀ rí ni òun ló máa pa lady yẹn nítorí I'm talking with my experience ẹni tí ò mọ̀ mí tí ò rí mi rí dẹ̀ fẹ́ pa mí ṣó yẹ kó possible déètì tí mo sọ fún yín February 8 sí súnmọ́ February 9 mo ní ajá kan tó jẹ́ pé landlord mi ló ń sìn so landlord mi wá fún mi ní ẹyọ kan pé ká máa tọ́jú ẹ̀ torí àwọn ọmọ mi like ẹ̀ so ajá yẹn mi lè ṣe kí n má fún lóúnjẹ ajá yẹn fẹ́ràn mi gan ó máa ń fara nù mí lára kí n má jí láàárọ̀ mo máa ń fún lóúnjẹ mo máa ń take ẹ̀ kí mú story mi short lọ́sàn-án gan ọ̀sán inú ilé ni mo wà nǹkan yẹn ò kàn gbé mi jáde ni mo kàn rí pé ara mi wúwo ara mi heavy mo wá kúkú fira mi lẹ̀ pé tí màá lọ sí ṣọ́ọ̀bù ọjọ́ kan yẹn ìyẹn ò ní kí n má ṣoríire kò pẹ́ ni mo kàn rí pé ajá yẹn ń gbó níta mo wá bọ́ta mo rí pé láńlọ́ọ̀dù mi ti ṣe ni ẹ̀ mọ́lẹ̀ láńlọ́ọ̀dù mi ní ajá mi ó ń bugi jẹ mo ní ó ń bugi jẹ bíi ti bá mo ṣe gbé kan sí iwájú ni ajá odidi ajá dẹ̀ jẹ́ odidi ke pocket ó jẹ́ tán lójú mi débi kó ń ṣe yín báyìí tó ń mo wá jókòó tí mo ní gbogbo àwọn èèyàn ń fọ́ ọkùn ajá mi ajá yẹn ń ṣe tán àti bù wọ́n jẹ mo wá súnmọ́ mo ní kò lè burúburú kájá kó má mojú olówó ẹ̀ mo wá súnmọ́ mo fọ́ ra lórí kò gé mi jẹ báyìí ló ń kùn mo ní kí ló wá ṣe ẹ́ àmọ́ tó bá ń pa owó èèyàn ni o mo mọ̀ pé kílẹ̀ tó ṣú mo máa mọ̀ ẹ̀yin tèmi gbà tó dàrọ̀ ọjọ́ kejì ajá yẹn kú ni ó máa ń da ká máa sin nǹkan ọ̀sìn nínú ilé nǹkan ọ̀sìn ó máa ń da mo dẹ̀ mọ̀ ṣú ọlọ́kùn ara mi mo mọ̀ lọ́kàn mi pé ajá yẹn gba kú mi kú ni mi sọ fún ẹ̀dá àlàyé kankan láńlọ́ọ̀dù mi gan mi sọ fún wọn ajá yẹn gba kú mi kú ni yes nítorí táìmù yẹn ni rògbòdìyàn ń ṣẹlẹ̀ online tí gbogbo èmi àtàwọn èèyàn jọ ń jà mo dẹ̀ mọ̀ pọ́ ti ṣé mi jọ pé wọ́n á ní ibi táwọn ẹlòmíì tún lè dé Ọlọ́run wọ́n tún ṣe live video wọ́n blọ́ọ̀kù mi èmi dẹ̀ ní fóònù 3 ni mo ní mo login sórí fóònù mi lórí àkáǹtì mi wọ́n ṣe live video pé ọmọ yẹn Bísí ọmọ yẹn le gan o àìrọ́ o ọmọ yẹn lè rí mú o kí náà rí débẹ̀ níbo lẹ lọ ẹ jẹ́ ká jáwọ́ lórí ọ̀rọ̀ ẹ o ẹ jẹ́ ká wọ́n rí pọ́n ti try wọ́n ti gbìyànjú Ọlọ́run àwa dẹ̀kẹ̀rẹ̀ tí pẹ́pẹ́yẹ wá bá jòkúta omi ló máa fi ṣú nítorí ìgbà tọ́lọ́run dá mi ẹ̀sìn ń bẹ̀ mo oṣù tí ìyá mi fi gbóyún mi yes àwọn ọmọ kan wà tó yẹ pé kò ń ṣe 9 months ló fi gbóyún wa ọdún kan wà lọ́dún kan yẹn gbáko ni stubborn girl àwa ni ìwọ kọ́kọ́ àfẹ́ sọ pé ó fẹ́ gbẹ̀mí mi just like that ẹ̀yin èèyàn ẹ ṣọ́ra yín ẹ má jẹ́ kẹ́wọ̀n èèyàn kan pé àfi fún yín lóyìnbó ẹ má jẹ́ kó sọ fún yín pé Quran ni Bible ni irọ́ ni ẹ ṣoògùn àwọn arọ́bí confam
bẹ́nikẹ́ni bá gbé ọwọ́ kan ó máa fi ṣe rẹ̀ ní arán bí confam. Ẹ ṣe àjò bó bá ṣe ń ṣáájú olówó máa ṣáájú kó má kú. Gbogbo wàhálà tó ṣe kó dúró jẹ́. Àwọn kan wà nínú ayé tó jẹ́ pé ò rí wọn rí báyìí wọ́n jẹ́ ń bínú ẹ. Wàláhì wọn ò rí ẹ rí wọn náà wọn o. Àwọn kan wà tó jẹ́ pé ẹjọ́ tán lọ rò fún wọn ló ń tẹ̀lé wọn béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ wọn béèrè ohun tó ṣẹlẹ̀. Ẹ ṣáájú kẹ́ má bàa kú. Ẹ ṣáájú ẹ má jẹ́ kọ́kọ́ pa yín fún àwọn òbí yín. Ẹ wà very be careful. Ṣé orí bá ṣe sọ pé ilé ayé yìí náà ṣì dùn o. Okay. Àbíkẹ́ ló ti kú yẹn nísìn. Bóyá ó fẹ́ fáwọn èèyàn lówó àbò fẹ́ ṣe ṣé wọ́n ti gbàgbé. Ṣé wọ́n máa béèrè mọ́. Ṣebí pàtẹ́yàn wà láàyè. Ni wọ́n rí pé ó fẹ́ fún mi lówó kinní kan. Gbogbo àwọn ṣọ́ọ̀bù ẹ̀ táwọn olè kó. Gbogbo àwọn ẹrù kọ́sítọ́mà. Ṣé àwọn kọ́sítọ́mà yẹn lè lọ bókú ẹ̀ nísìn kan gbowó lọ́wọ́ ẹ̀. À ń ríra wa là ń sinra wa lówó. À ń ríra wa ni à ń bára wa sọ pé kinní kan. Tíyàn bá kú èèyàn kú pí. Ẹ má bínú pàṣẹ òdì ni mo wọ̀. Ẹ má bínú. Bí mo ṣe máa ń wọ̀ sùn nìyẹn. Torí kẹ́ má bàa gbẹ̀mí mi. Ṣó sì yẹn jára yẹn ṣoògùn. Ẹ má jẹ́ kéèyàn kan sọ fún yín pé àjò ṣe kinní kan. Irọ́ Ọlọ́run ò kọ́ àjò. Ọlọ́run ò kọ́ àjò. Tí mo ṣe wà yìí, tí mo lè lọ ṣọ́ọ̀ṣì. Mi ì lè kí n fẹ́ lọ ṣe ṣọ́ọ̀ṣì. Yes. Àmọ́ mò ń kírun. Wọ́n bí eré bó ṣe wà yóò kírun tó mi. Wákàtí 5 mi ò jírí mo kó dẹ́ẹ̀dì ni mo fi ń ṣe. Bẹ́ẹ̀ dẹ̀ ni mi kì í lọ sásàlátù. Ṣó ti yẹ. Mi ń kí jímọ̀ gan bó ṣe ń wò mí. Jímọ̀ mi inú yàrá mi ni. Àdúrà ìdákẹ́jẹ́ àwa là ń gbà. Ó ti yẹ. Ọlọ́run ò kọ́ àjò. Ẹ ṣáájú ẹ má jẹ́ káwọn èèyàn pa yín. Ọlọ́run ẹ má jẹ́ káwọn èèyàn pa yín dànù. Ilé ayé náà ṣì dùn. Ilé ayé dùn o. Tó bá ti kú rí ló máa mọ̀ pé ilé ayé dùn. Ẹ má jẹ́ kán pa yín o. Tọ́ ẹ̀yin èèyàn arábìnrin tẹ́ ń wò lójú awòmáwòrán yìí ó sọ̀rọ̀ nípa ọ̀dọ́mọbìnrin títọ́ka tí ń pè ní àti Àbíkẹ́ tó dolóògbé. Kódà ó mẹ́nu bà tó ṣe okùnfà ikú àti Àbíkẹ́ ìyẹn allegedly látàrí bó ṣe ṣàlàyé sórí ẹ̀rọ ayélujára o àti pé pàápàá jùlọ ó sọ̀rọ̀ nípa ìdojúkọ tiẹ̀ gan ṣùgbọ́n tí Elédùà ṣe kóun yọ gbòǹgò bá ti dẹni ilẹ̀ o. Tọ́ Portable mọ̀ sọ̀rọ̀ ìyẹn ọmọ Lálọ́mí wèrè olórin látàrí ọ̀rọ̀ Pẹ́là. Kí ló ṣẹlẹ̀ gangan kí ni Portable yànnàná lórí ọ̀rọ̀ Pẹ́là àwọn àṣírí wo ló tú ọ̀rọ̀ wo ló sọ sí etí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa ẹ jẹ́ ká tó gbọ́n tí Portable náà sọ nípa gbajúgbajà orí ẹ̀rọ ayélujára. Tọ́ ẹ má wàá gbàgbé lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pé àdéhùn wa là ń múṣẹ gbogbo nǹkan tó máa ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá lọ́lọ́kan òjọ̀kan sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè ẹ tẹ subscribe button yín kẹ́ lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Hello Pẹ́lá Habib, mo ní advice kan fún ẹ ó ti yẹ Pẹ́lá the guy wey you dey spend your money for ó ti yẹ ó dàbí kọ́ ọmọ Igbo ni o ó ti yẹ Jáfíìsì má lọ gọ o kò síbi tó bá gbé obìnrin lọ 100k náà la máa fi ṣe wúkọ̀pù uber o ó ti yẹ wọ́n máa dò o ó ti yẹ you dey carry waka everywhere the day wey you no fit carry am go again na problem o ó ti yẹ you dey carry am go this place you dey buy this you dey buy that you buy Benz this year next year if you no buy jet the guy go leave you o ó ti yẹ you have to dey buy for am o that is it then the day wey the guy go leave you ó ti yẹ never carry your mama go those kind of places good places o but you dey carry guy so until the guy get belle for you ó ti yẹ no problem no worry I just advise you people ó ti mọ̀ kí bọ̀dẹ́ mo jẹ́ you no see me as I take dey live my life ni I dey follow my career woman dey run follow me you no follow your career na woman you dey run follow dey spend your money on even me I dey spend money on woman normally we spend money on woman but no be like how you take dey do am no be like that dey take care of woman you dey oppress even you dey oppress the girl sef you dey let her know say you wan carry am go where they never anybody wey never carry am go no worry we go carry am go Sango Sango you go carry am go Sango hook up ló máa jẹ Sango wọ́n máa do tó bá wá sí Sango wọ́n máa do oya. Tọ́ ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ o kí ni èròǹgbà yín látàrí fọ́nrán tá a mú wá sí etí ìgbọ́ yín ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín náà lábẹ́ kọ́mẹ̀ǹtì wa torí bá a bá sì wà láyé àmọ́ kọ́gbọ́n sí ni o ẹni bá ti kú ni ò lè kọ́gbọ́n mọ́ oríṣiríṣi ọ̀rọ̀ àti pé oríṣiríṣi àwọn àṣírí
ní tó gbé jáde tá a tún fi kẹ́kọ̀ọ́ nínú fọ́nrán ibi táwa fi àdẹ̀gbẹ́ ètò ìsọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àtùmọ̀ mu wá lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì wa a fi àkókò yìí a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wá tẹ́ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní di ó rere létí gbogbo wa ò mọ̀ gbọ́ o tọ́ ẹ wò ó ẹ jẹ́ ká dánu dúró ń bíbà ilé ní bó bá tó ṣe ń lọ àtùmọ̀ mu wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan ẹ má gbàgbé ẹ tẹ follow button yín kẹ́ lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbà bọ̀dé o àní sì wà wò ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.